dùn nílé tiwa. Gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. A kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa ni ètò yín tí a pè ní àkókò oore ọ̀fẹ́ fún ìyípadà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti tún rí yín lẹ́ẹ̀kan sí. A dẹ̀ gbàgbọ́ wípé ẹ̀yin náà ti wà níbẹ̀ láti gbọ́ láti inú ọ̀rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ fún àǹfààní láti lè mú ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ̀rọ̀. Orúkọ mi ni Pastor Olúwagbémiga Dàda láti ìjọ Lighthouse Independent Bible Baptist Church tó ń bẹ ní Àbáyọ̀mí ní Ìwó Road. A ó lọ sí kíkà ọ̀rọ̀ Ọlọ́run ní kánkànkán láti wo ìwé ìkíní Sámúẹ́lì orí ìkẹtàléníogún. A fẹ́ wo ẹsẹ̀ ìkeje. Ìkíní Sámúẹ́lì orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkeje. Bíbélì wípé a sì sọ fún Sọ́ọ̀lù pé Dáfídì wà ní Kéílà. Sọ́ọ̀lù sì wípé Ọlọ́run ti fi lé mi lọ́wọ́ nítorí pé a ti dí i mọ́ tán, nítorí ó wọ inú ìlú tí ó ní ilẹ̀kùn àti ìkéré lọ. Bí a ò bá gbàgbé, a ó mọ̀ wípé Sọ́ọ̀lù ń lépa ẹ̀mí Dáfídì. Ó ń wá láti pa Dáfídì. Gbogbo ọ̀nà ló sì ń wá láti wo ibi tí Dáfídì wà débi tí ó lè bá níbìkan tí ó lè pa. Bí àpẹẹrẹ, Sọ́ọ̀lù dàbí ọ̀tá fún Dáfídì. Ṣùgbọ́n tí Bíbélì fi yé wa nínú májẹ̀mú tuntun ni wípé tí ẹ bá lọ sí inú ìwé ìkíní Pétérù orí ìkarùn-ún ká wo ẹsẹ̀ ìkẹjọ. Bíbélì fi yé wa níbẹ̀ wípé èṣù ń bú ramúramù bíi kìnìún. Bíbélì wípé ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bíi kìnìún tí ń ké ramúramù. Ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí òun yóò pa jẹ kiri. Bíbélì sọ pé ọ̀tá wa ni èṣù jẹ́. Mo wá fẹ́ lo àpẹẹrẹ ohun tó ń bẹ láàrin Dáfídì àti Sọ́ọ̀lù láti fi bá wa sọ̀rọ̀. Ààbò tí Dáfídì ní tí ipá Sọ́ọ̀lù ò fi ká. Gẹ́gẹ́ bí a ṣe kà nínú ìwé tá a kà wípé Dáfídì ti wọ ìlú Kéílà lọ. Dáfídì jẹ́ ṣẹ́gun fún ìlú Kéílà ni ó ràn wọ́n lọ́wọ́ láti jagun Philistine. Nígbà tí Dáfídì rí i pé òun ṣẹ́gun tán, ó lo àsìkò rẹ̀ láti sinmi sínú ìlú náà nítorí pé ó gbàgbọ́ wípé ààbò ń bẹ nínú ìlú náà. Bákan náà ni Sọ́ọ̀lù gbọ́ pé Dáfídì wọbẹ̀. Èrò ọkàn Sọ́ọ̀lù ni wípé ọwọ́ òun ó bà á nítorí pé a ti tilẹ̀kùn mọ́, láì mọ̀ wípé lẹ̀kùn tá a tì ààbò ló jẹ́ fún Dáfídì. Sọ́ọ̀lù ò lè ríbi wọlé lọ bá níbi tó wà. Ohun tí a pè ní ilẹ̀kùn kìí kan ṣe ilẹ̀kùn ilé, ìloro, ohun tí olóyìnbó ń pè ní géètì ni. Bàbá sì wò dáadáa rí i pé a ò lè ṣe àbáwọlé yìí láì ṣe pé a mọ odi bákan náà. Odi láti wà ká tó lè ní ohun tá a pè ní ìloro tàbí àbáwọlé kéèyàn tẹ̀ tó wọnú ọgbà èèyàn. Tí kò bá sí odi, tí kò bá sí àbáwọlé yìí, ọ̀tá lè ráàyè wọlé, ó lè ráàyè ṣe jàǹbá, ó lè ráàyè ṣe ohunkóhun. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fi kọ́ wa wípé àwa náà nílò láti mọ odi yíra wa ká. A nílò láti fi ìloro àbáwọlé síbẹ̀. A sì nílò láti máa tì ní gbogbo ìgbà débi wípé kò sí àǹfààní fún ọ̀tá láti ta láti lè wọlé tọ̀ wá wá. Ó ṣe pàtàkì jùlọ kí onígbàgbọ́ mọ̀ wípé òun lè fira òun sí ààbò tí Ọlọ́run ti fún un, èyí tá à ń pè ní
etí ìloro tí èèyàn lè gbà wọlé tàbí àbáwọlé àti odi bákan náà. Níbí ni ààbò wà, nítorí pé ìdí láti ṣe èyí ni kí ọ̀tá má lè ríbi wọlé, kí wọ́n má lè ríbi ṣe ẹ̀sín. Ọ̀pọ̀lọpọ̀ máa ń sá káàkiri, wọ́n rò pé ààbò wà níbi ìpàgọ́, ẹlòmíràn rò pé ààbò wà ní ibì kan, bóyá tẹ́nìkan bá ń bọ̀ ibẹ̀ làbò wà. Ààbò sí ń bẹ̀, inú ọ̀rọ̀ Ọlọ́run làbò wà. Tá a bá lè mọ odi yíra wa ká tí ń bẹ nínú Bíbélì, tá a wá fi ntolóyìnbó ń pè ní géètì, tá a ń pè ní àbáwọlé, tá a fi dí, kò sí àǹfààní láti ta fún ọ̀tá láti wọlé tọ̀ wá wá, kò ṣeé ṣe. Bíbélì dẹ̀ fi yé wa wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè lò tá a lè fi ṣe odi yíra wa ká. Ọ̀pọ̀ nǹkan la lè lò tá a fi lè ṣe àbáwọlé débi wípé ọ̀tá ò ní lè gbógun láti ta. Ẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún yín, mi ò lè sọ wípé a kò ní ẹni tí ń ṣe nínú bíni síyàn, ṣùgbọ́n Bíbélì ò ní ká wora wa ní ọ̀tá ara wa. Ọ̀tá kan gbòógì tá a mọ̀ wípé ń kojú da onígbàgbọ́, ọ̀tá mẹ́ta ni. Àkọ́kọ́, Bíbélì sọ pé èṣù olólórí gbogbo wọn. Ohun ẹ̀kejì ni Bíbélì pè ní ayé tá ń gbénú rẹ̀ yìí. Bákan náà, ohun ẹ̀kẹta ni Bíbélì pè ní àwọ̀ ara wa, àwa gangan fúnra ara wa, àwa tá a jogún látọ̀dọ̀ Ádámù. Ọ̀tá mẹ́ta tá a ní nìyí láti dojúkọ. Báwo ni àwọn ọ̀tá yìí ò ṣe ní ṣe gbé wa ṣubú? Báwo ni àwọn ọ̀tá yìí ò ṣe ní ríbi wọlé láti kógun jà wá? Mo fẹ́ bá yín sọ nǹkan mẹ́rin tí ẹ lè lò gẹ́gẹ́ bí àbáwọlé àti odi tí kò lè fún ọ̀tá láàyè láti ríbi wọlé, láti ríbi kógun jà wá. Àwọn nǹkan ń ṣe pàtàkì tá a bá lè ṣe àkíyèsí rẹ̀. Àwọn nǹkan ń ṣe pàtàkì nítorí pé ó lè ràn wá lọ́wọ́. Bóyá a ti sọ fún wọn wípé omi yóò dáàbò bò ọ́, kò lè dáàbò bò ọ́. A ò ríbi tí a ti sọ pé ẹ pọn omi, ẹ mu omi, ààbò wà ńbẹ̀ nínú Bíbélì. Bóyá a ti sọ fún ìwọ wípé kó o so nǹkan kan mọ́lé. A ti rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé nígbà mìíràn wọ́n ó gbé Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n á fi sórí orí wọn, wọ́n á gbórí lé. Kò sí ààbò nínú kó o gbé Bíbélì sórí. Ibi tí ààbò gangan wà ní kó o mọ tí ń bẹ nínú Bíbélì gangan. Èyí ló ṣe pàtàkì jùlọ jù. Ibẹ̀ ni ààbò wà. Ẹ jẹ́ kí n fún yín ní nǹkan mẹ́rin tí mo gbàgbọ́ wípé tí a bá ṣe àmúlò rẹ̀ yóò di odi fún wa, yóò sì di àbáwọlé fún wa, èyí tó jẹ́ pé kò lè jẹ́ kí ọ̀tá láti ta, èyí tá a pè ní èṣù, ayé tá a wà nínú rẹ̀ àti ẹran ara wa fún ara wa, èyí tí kò lè jẹ́ kí wọ́n kógun jà wá, èyí tó lè fún wa láàbò tó dájú. Nítorí pé ẹ má gbàgbé wípé Jésù ni ààbò gbogbo wa, Jésù ni ààbò wa. Jésù sì bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí. Ó ṣe pàtàkì. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ bá yín sọ tó ṣe ààbò fún yín, òun lọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì mímọ́. Bíbélì mímọ́. Tá a bá fi Bíbélì ṣe àbáwọlé wa, tá a bá fi Bíbélì ṣe ẹnu ọ̀nà wa, tá a bá fi Bíbélì ṣe odi tó dì wá mú, odi tó yí wa ká, ọ̀tá ò lè wọlé, èṣù ò sì lè wọlé. Ìdí rèé tó fi jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé onígbàgbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa ń jẹ́ ká rí àwọn nǹkan tí Ọlọ́run pa láṣẹ fún wa láti ṣe. Ó ràn wá lọ́wọ́ láti lè rí kí ni Ọlọ́run sọ fún wa gangan. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ti jìnnà sí ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan tí wọ́n ń wá káàkiri ni ọ̀rọ̀ ènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run ló sì ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ, tí ènìyàn bá sọ nǹkan kan, ẹ wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣó bá ọ̀rọ̀ Ọlọ́run mu àbí kò bá ohun tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run mu? Ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì nítorí pé Ọlọ́run gangan ni ọ̀rọ̀ rẹ̀. Tí èèyàn bá fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe odi yíra rẹ̀ ká, èṣù ò lè wọlé, ọ̀tá ò lè ríbi jà lólè, ọ̀tá ò lè ríbi kógun tì í. Ohun tó ṣe pàtàkì jù ni ọ̀rọ̀ Ọlọ́run. Ó ṣe pàtàkì ká kà á láàárọ̀, ó ṣe pàtàkì ká kà á lọ́sàn-án, ó ṣe pàtàkì ká kà á lálẹ́, ó ṣe pàtàkì kí ọ̀rọ̀ Ọlọ́run kó jọba nínú ọkàn wa. Nítorí pé à ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kiri. Èèyàn lè gbé Bíbélì dání kó máa gbé kiri, kó máa mọ nǹkan tí ń bẹ nínú rẹ̀. Èèyàn lè gbé Bíbélì sí orí kó fi ṣe ibùsùn àbí kó fi ṣe ìlọ̀rí, kó máa mọ nǹkan tí ń bẹ nínú rẹ̀. Kò láǹfààní nínú tá a bá mọ nǹkan tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ pé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ nínú ọkàn mi kí èmi má bàa ṣe kíni, kí èmi má bàa ṣẹ̀ sí ọ. Bẹ́ẹ̀ ni Dáfídì wí. Tá a bá lè mú ọ̀rọ̀ Ọlọ́run, tá a bá lè fi pamọ́ sínú ọkàn wa, Ọlọ́run ó pa wá mọ́, yóò ràn wá lọ́wọ́,
a ó rí àwọn nǹkan tá a lè lò gẹ́gẹ́ bí odi àbáwọlé tó sì lè dáàbò bò wá tí ò ní jẹ́ ká rí ìjà láti ọ̀dọ̀ ọ̀tá láti ta. A mọ̀ pé ogun bẹ ṣùgbọ́n Jésù ti ṣẹ́gun fún wa. Ohun tí àwa ń ṣe ni pé a fẹ́ pàdánù ibi tó ti ṣẹ́gun fún wa. Ìṣẹ́gun ti wà. So ẹ jẹ́ ká rántí wípé ohun àkọ́kọ́ tá a nílò láti fi ṣe ààbò fún wa àbí láti fi ṣe odi yí wa ká tàbí ìloro wa, òun là ń pè ní Bíbélì. Ẹ jẹ́ kí Bíbélì kó jẹ́ ààbò wa. Ẹ jẹ́ ká lo Bíbélì. Ohun ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ bá yín sọ gẹ́gẹ́ bí tó lè dàbí odi àti ohun tá a pè ní àbáwọlé, òun ni ìjọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ti jókòó sílé tán sọ pé àwọn ò lọ ìjọ mọ́. Ó ti sú wọn. Gẹ́gẹ́ bí oníwàásù kan wá ti sọ wípé fúnrara yín lẹ yàn láti lọ ọbẹ̀. Kò nílò kẹ́ bá pariwo, kò nílò kẹ́ jà. N tó yẹ kẹ́ ṣe ni wípé bí ìjọba wà tẹ́ ń lọ tẹ́ rí pé kò yé yín mọ́, ẹ lọ bòmíràn. Ẹ lọ bòmíràn tẹ́ ti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tó ṣe pàtàkì. Tẹ́ ẹ bá ń lọ ìjọ tí wọ́n bá ti ń sọ fún yín wípé wá fọwọ́ ba kínní kó fowó sílẹ̀, kì í ṣèjọ Ọlọ́run. Kì í ṣèjọ Ọlọ́run. A ò rí irú rẹ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n ìjọ tó lè jẹ́ odi àti ìloro fún ẹ̀dá ènìyàn àbí fún onígbàgbọ́, òun ni ìjọ níbi tí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ ibi tí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ló ṣe pàtàkì jù. Èyí ni irú ìjọ tó yẹ kí àwa náà ká lọ. Ìjọ tó lè ràn wá lọ́wọ́. Ìjọ tó lè ṣàǹfààní fún wa. Ìjọ tó jẹ́ wípé ní gbogbo ìgbà tá a bá débẹ̀, kìí ṣe ọ̀rọ̀ ènìyàn la fẹ́ gbọ́ bí kìí ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó o bá ti lọ sí ìjọ tí ọ̀rọ̀ ènìyàn bá ti pọ̀ jù, ìjọ yìí ò lè ṣe ààbò fún ọ. Ṣùgbọ́n tó o bá lọ sí inú ìjọ ibi tí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń sọ̀rọ̀ nípa Jésù, tí a ti ń sọ̀rọ̀ nípa ìgbàlà, ibẹ̀ ló yẹ kó wà. Irú ìjọ yìí la lè fi ṣe ààbò fún wa. Irú ìjọ yìí ló lè jẹ́ odi fún wa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà tí ẹlòmíràn ti lọ fún ọdún 10, ọdún 15, 20 ọdún, kò dẹ̀ mọ̀ wípé tóun bá kú òun ó lọ sọ́run àbó òun ò ní lọ sọ́run. Mo ti jáde láti bá ọ̀pọ̀lọpọ̀ pàdé. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ rí tí wọ́n sọ fún mi wípé mo ti ń lọ sí ìjọ wa tipẹ́ ṣùgbọ́n mi ò ní ìdánilójú pé mò ń lọ sọ́run. Bí 20 ọdún, bí ọdún 10, bí ọdún 15, irú ìjọ bẹ́ẹ̀ tí wọn ò sọ fún èèyàn wípé Jésù kú lórí igi àgbélébùú, ọ̀nà tó lè fi rí ìgbàlà rí, irú ìjọ bẹ́ẹ̀ ó ṣe ìjọ tó yẹ kó wà. Onígbàgbọ́ nílò ìjọ láti jẹ́ odi fún. Ó nílò ìjọ láti jẹ́ ìloro àbí ibi àbáwọlé. Láìsí odi, a ò lè ní ohun tó lóyìnbó ń pè ní géètì tá à ń pè ní ìloro tàbí ibi àbáwọlé. A ò sì lè rí ààbò ṣe. So a nílò láti mọ odi, a sì nílò láti ṣe ìloro ọ̀ àbáwọlé. Ohun tá a pè ní àbáwọlé ó lè ràn wá lọ́wọ́ kí ọ̀tá má lè ti àtìta wá bá wa jà. Ààbò ló jẹ́ fún wa. So a nílò ohun tá a pè ní ìjọ Ọlọ́run, àpéjọpọ̀ ìjọ Ọlọ́run. Ṣé rí ìjọ Ọlọ́run kìí ṣe ibi tá à ń lọ torí wípé a fẹ́ rí míràkù. Ìjọ Ọlọ́run kìí ṣe ibi tá à ń lọ torí pé a fẹ́ lówó lọ́wọ́. Ìjọ Ọlọ́run ibi tá à ń lọ ni láti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti lè bá àwọn onígbàgbọ́ pàdé tí a fi lè wúra wa lórí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí olóyìnbó ń pè ní encouragement. Ìdí rẹ̀ rí tá a fi ń parapọ̀ láti lè ṣe ìjọ. Ìjọ yìí ṣe ibi téèyàn ń lọ láti lè rí visa láti lọ ìlú òyìnbó. Mo rántí lọ́dún kan tí mo pe ẹnìkan wípé ó wá bẹ̀ wá wò nínú ìjọ wa. N tó kọ́kọ́ sọ fún mi ni pé pásítọ̀, ṣé màá rí visa lọ ìlú òyìnbó? Kí ni visa ní í ṣe pẹ̀lú ìjọ? Kí ni visa ní í ṣe pẹ̀lú ibi tá a ti ń sọ̀rọ̀ Ọlọ́run? Ẹ jẹ́ kí a wá ìjọ ibi tí wọ́n ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, ibi tí a ti ń gbé ìgbé ayé fún Kristi. Irú ìjọ bẹ́ẹ̀ ló yẹ wá. A nílò ìjọ bẹ́ẹ̀ nínú ayé wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kó lè bá dúró gẹ́gẹ́ bí odi àti ẹnu ìloro fún wa. Ohun ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ bá wa sọ tá a nílò, òun ni wíwà ní mímọ́. Wíwà ní mímọ́. Wíwà ní mímọ́ ṣe pàtàkì nítorí pé tá ò bá sí ní mímọ́, ọwọ́ èṣù ó tètè bà wá. Tá ò bá sí ní mímọ́, ọwọ́ gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú ayé yìí la ó máa lé káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ò sí ní mímọ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ oníwàásù ni ò sí ní mímọ́.
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ gan ò sí ní mímọ́, eré ká lówó ká lówó ká lówó ká ga là ń lé káàkiri. Eléyìí sì ń pàjọ wa lára, ń pa ìjọ Ọlọ́run lára, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé a ò dàgbà mọ́ nínú ẹ̀mí. Ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ní ìwà mímọ́ kí a lè bá ní ààbò tó dájú. Èèyàn láti fi ìwà mímọ́ ṣe ààbò tó yí káàkiri. Ó ṣe pàtàkì gidi gan láti ní ìwà mímọ́. Ìwà mímọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ ohun tó lè ràn wá lọ́wọ́ láti lè mọ odi yí wa ká. Tí a ò bá ní ìwà mímọ́, a ò ní odi tó yí wa ká. Ó rọrùn fún ohunkóhun láti wọlé sí wa lára. Ó rọrùn fún kìnìún tí Bíbélì sọ pé ó ń bú ramúramù, èṣù tí ń bú bí kìnìún. Ó rọrùn fún un láti tẹ̀wárì. Ó rọrùn fún un láti kojú ìjà dà wá. Mo ti ní àǹfààní láti bá ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ tí wọ́n sọ pé ogun ìpọ̀, ogun ìpọ̀, ogun ìpọ̀, kí wá lógun tó ń mú yín. Mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ń pariwo ogun ìpọ̀, ogun àwọn gangan ni ò ní ààbò tó lè mú ogun sá sẹ́yìn fún wọn, nítorí pé wọn ò ní ìwà mímọ́. Ọlọ́run béèrè ìwà mímọ́ lọ́wọ́ wa. Báwo ni ìwà tiẹ̀? Báwo ni ìwọ ṣe ń hùwà? Ǹjẹ́ wa kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run bí? Gẹ́gẹ́ bí pé wípé ìwà mímọ́ ṣe pàtàkì. Ṣé ìwọ jìnnà sí ẹ̀ṣẹ̀ àbí ò jìnnà sẹ́ṣẹ̀? Kò sí tí ẹ̀ṣẹ̀ ò lè bàjẹ́, kò sí tí ẹ̀ṣẹ̀ ò lè dàrú. Bíbélì sọ pé a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká sọ wípé kí oore ọ̀fẹ́ kó máa ṣe kíni, kó máa pọ̀ sí. Òní Bíbélì wí. A nílò láti jìnnà sí ẹ̀ṣẹ̀. A nílò láti jìnnà sí àwọn nǹkan báyẹn. Òun ló lè ràn wá lọ́wọ́. Òun la tó lè ní ìdánilójú pé a ti ní odi àti ìloro láti wọlé. Ẹ má gbàgbé ohun mẹ́ta tí mo ti sọ sẹ́yìn, mẹ́ta tí mo ti sọ sẹ́yìn. Àkọ́kọ́ mo wí fún wa wípé a nílò ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì láti fi ṣe odi tó yí wa ká. Onígbàgbọ́ tí ò bá lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run láti ka ọ̀rọ̀ Ọlọ́run kò ní ààbò kankan. Mo ti bá ènìyàn sọ̀rọ̀ tó ní òun olórí ìjọ ni, ṣùgbọ́n ní oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin tọ́dún fi parí kò gbé Bíbélì wò láti sọ pé kí ni ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà nìwọ náà, kí ni wọ́n wí lẹ̀ ń sáká gbọ́ káàkiri? Kí ni wọ́n sọ lónìí? Kí ni pásítọ̀ wá wí? Òun lọ̀pọ̀lọpọ̀ ń sílé káàkiri. Bí a bá ṣe jìnnà sí ẹ̀ṣẹ̀ sí, bẹ́ẹ̀ náà la ó ṣe lè gbé ìgbé ayé mímọ́ sí. Tí a ò bá jìnnà sí ẹ̀ṣẹ̀, a kò lè gbé ìgbé ayé mímọ́. Ẹ jẹ́ kí n parí. Òdodo yín ṣe pàtàkì bákan náà. Òdodo yín. Òdodo wa ṣe pàtàkì. A lè lo òdodo wa náà. Ó ń láti jẹ́ odi àti ìloro. Tí a bá wà tí a ò bá lè ṣiṣẹ́ fọ́lọ́run, kò wúlò fún wa. Yorùbá pa òwe kan, wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ làbẹ́ ń gé. Bí a ò bá ṣiṣẹ́ fọ́lọ́run, ó di dandan a ó ṣiṣẹ́ fún ẹnìkan. Bí èèyàn ò bá ṣiṣẹ́ fọ́lọ́run, yóò ṣiṣẹ́ fún èṣù. Ó sì yẹ ká ṣiṣẹ́ fọ́lọ́run. Bá a bá pè yín wípé ẹ̀sìn Ọlọ́run, ẹlòmíì ò ní òun ò ráàyè, ẹlòmíì ò ní kò sáàyè fún òun ò lè ṣe lé, òun ò lè ṣe tọ̀hún, òun ní ayé òun láti lò. Tó o bá lè sin Ọlọ́run, o ò lè ní odi tó lè dáàbò bò. Èṣù ó wọlé sí ọ lára, ọ̀tá ó wọlé sí ọ lára nígbà tó o fura sí, nítorí pé ó ṣe pàtàkì fún wa láti ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó rọrùn láti ṣubú sínú ẹ̀ṣẹ̀ nígbà tá ò bá fi ara wa fún Ọlọ́run láti lò. Ó rọrùn láti dán tí ò yẹ ká dánwò tá a bá fira wa fún Ọlọ́run láti lò. Tá a bá pè wá sínú ìpàdé tàbí wọ́n pè wá sínú ìsìn, ẹlòmíràn ó tẹ̀lé mọ́dé. A bá sọ pé ìsìn bẹ̀rẹ̀ ní aago 10, ó lè má dé bẹ̀rẹ̀ aago 11 àbọ̀. Ó lè jẹ́ bóyá 30 ìṣẹ́jú péré àbí 20 ìṣẹ́jú péré ní àsìkò tó ní láti wá sínú ìjọ. Bẹ́ẹ̀ náà yóò sì sọ pé òun wá sínú ìjọ ni. Tí ènìyàn ò bá sin Ọlọ́run, kò lè ní odi tí ó yí ká. Tí ò bá ti sin Ọlọ́run, yóò sin nǹkan mìíràn. Ó sì yẹ kí onígbàgbọ́ sin Ọlọ́run. Ẹ má gbàgbé wípé a nílò odi tí ó lè pa wá mọ́. Gẹ́gẹ́ bí àkórí ìwàásù tòní tí mo pè ní kí ni ìwúlò ìloro tàbí ilẹ̀kùn. Àbí ká pè ní kí ni ààbò tó wà nínú kí a ní ìloro tàbí ká ní ilẹ̀kùn. Ó ṣe pàtàkì gidi gan láti ní ìloro àti ilẹ̀kùn. Ó ṣe pàtàkì láti ní ohun tá a pè ní odi kó yí wa ká gẹ́gẹ́ bí onígbàgbọ́.
èyí ó ṣe pàtàkì nítorí pé kò lè jẹ́ kí ọ̀tá láti ta kí wọ́n rí wa mú, kò lè jẹ́ kí ọ̀tá láti ta kí wọ́n gbógun tì wá, á jìnnà sí wọn. Ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan tí ẹnìkan ṣe ń gbà kan. Wọ́n ní wọ́n mú ajá kékeré kan a fi sínú ilé, a wá mọ odi yìí ká, bákan náà la fi ìloro síbẹ̀, a ò jẹ́ kó jáde. Ajá ńlá wà ń ta tó bẹ̀rẹ̀ sí ní gbó, tí ń bú torí pé ó fẹ́ mú ajá kékeré kó pàdánù. Ajá kékeré náà ti wùwùwù ẹ jẹ́ òun jáde, lérò ọkàn rẹ̀ ni pé tóun bá jáde òun ó lè jà, kò mọ̀ pé n ti ń bẹ níta ó ju òun lọ, yóò pa òun ni. Odi yìí ló ṣe ààbò fún. Bí ajá ń wulẹ̀ gbogbogbò láti ta, kò sí ní tó lè ṣe, yóò padà náà ni. Bẹ́ẹ̀ náà ló rí fáwa onígbàgbọ́. Odi ṣe pàtàkì nínú ayé wa. Odi ààbò Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run, ìjọ lílọ àti ìwà ẹ̀mí mímọ́, bákan náà ni ṣíṣiṣẹ́ fọ́lọ́run. Ó ṣe pàtàkì fún wa láti mọ odi yìí wa ká. Ǹjẹ́ ìwọ wá ń ṣe báyìí? Ǹjẹ́ ìwọ ní odi tó yí ọ ká? Àbò kan wà lásán. Kò dáa fún onígbàgbọ́ láti má ní odi tó yí ká. Tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Lọ sí inú ìjọ tá tí ń wàásù Bíbélì. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó sọ̀rọ̀ fún ọ, má kàn jẹ́ etí gbígbọ́ láì múṣe ohun òtítọ́ tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a pè ní ìwà mímọ́. Bákan náà, ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣe nǹkan fún Ọlọ́run. Má kàn dúró sílé láì ṣe nǹkan kan fún Ọlọ́run. Oníkíni mo fẹ́ ṣe fọ́lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ìjọ tí èèyàn máa ń ṣe. Ẹlòmíràn á ní òun ti dàgbà jù, òun ò lè gbálẹ̀, òun ti dàgbà jù, òun ò lè nu kínní àga nínú ìjọ, òun ti dàgbà jù, òun ò lè bá wọn ṣètò nǹkan kan nínú ìjọ, kóun kàn dé kóun jókòó lẹ̀, ó ti tán. Ẹnìkan tiẹ̀ sọ fún mi níjọ́ kan, ó ní kò sí jà ní ṣọ́ọ̀ṣì, ṣàdúrà ṣàmí. Ṣọ́ọ̀ṣì jù bá ń lọ, kì í ṣe ṣàdúrà ṣàmí o. Ibi tí gbogbo wa ti ń ṣiṣẹ́ fọ́lọ́run ni. Kò sí yàtọ̀ nínú ẹnìkan. Èèyàn kan ò lè jókòó kó jẹ gàba, kí nǹkan ti jókòó ní kí n máa wòran. O nílò láti jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ nínú ìjọ rẹ̀. Nítorí èyí, òun mọ odi tó dára yí ọ ká ni. O sì ń fi ìloro tí èṣù lè ráàyè gbà láti wá dojú ìjà kọ. Olúwa ó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí. Mo sọ orúkọ mi ní ìgbà tí mo bẹ̀rẹ̀, Dàda Olúwagbémiga, Pastor Lighthouse Independent Bible Baptist Church tí ń bẹ ní Àbáyọ̀mí Ìwó Road 12B, Àbáyọ̀mí Ìwó Road. Ibẹ̀ náà bákan náà wọ́n ń pè bẹ̀ ní Gòkè Àkànwó. Street wa gangan ni wọ́n ń pè ní Gòkè Àkànwó. Àkókò ìsìn wa ní ọjọ́ Sunday láago 10 la máa ń ṣe Sunday school. Tó bá ti di kété tí aago 11 bá ti lù, a bẹ̀rẹ̀ ìsìn kejì, ibi tí a ó ti ṣe ìwàásù. Nígbà tí ó bá di aago 12 sí aago 12 kọjá díẹ̀, a ó ti parí. Bákan náà ní ìsìn ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù, a máa ń ṣe ìsìn ìrọ̀lẹ́ bákan náà láago 5 sí 6. Ọjọ́ Wednesday òun ni ọjọ́ tá à ń ṣe Bible study wa. Ẹ wá láti wá kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, agbára ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ wá, Olúwa á ràn yín lọ́wọ́, Olúwa ó sì bá ọkàn yín pàdé. Bákan náà a máa ń ṣe ìjèrè ọkàn wa ní ọjọ́ Sátidé. Àwọn kwaya ó kọ́ nípa orin kíkọ. Olúwa á ràn yín lọ́wọ́ tẹ́ bá lè darapọ̀ mọ́ wa. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà á sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí ní anímọ́níyà ni o, tàbí ní Ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó Road, tàbí ní Ọlọ́run Dáàbá. Yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa wa, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 5652 070 38 06 5652 070 87 68 2122 070 87 68 2122 070 55 30 7492. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti yín
ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run, gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí, Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà, ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni, tó bá ti pe Jésù sínú ọkàn rẹ yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun, ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí, Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.